rí bẹ́ẹ̀ bí mo ṣe ń sọ tẹ́tí kò máa gbọ́ mi àti gbogbo àwa tẹ́ ń wò mí àṣírí ìyá Pàṣọ ti tú ohun tí mo dẹ̀ fẹ́ sọ yìí tí Pasuma bá pè mí pé ṣé mo lè sọ lójú òun kó pè mí màá dáhùn màá sọ nítorí ohun tí ó ṣẹlẹ̀ yìí mo fẹ́ jẹ́ kí ó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa abiyamọ ni àṣírí ìyá Pàṣọ ó tún débi wípé tí n bá ṣàlàyé ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo àwa àti àpapọ̀ àwa tó jẹ́ pé màálù la fi ránṣẹ́ níjọ́ ọjọ́ mẹ́jọ nítorí ìyá Pàṣọ ẹ fẹ́ lè máa wò pé ṣé bó ṣe yẹ kó rí rè ṣé bó ṣe yẹ kó rí lélẹ́yìn. Arambara ibo lẹ tún lọ. ibi tí mò ń lọ kó tó di pé mo fẹ́ máa lọ ibi tí mò ń lọ jẹ́ kí n tún sáré sọ nǹkan kan fún ẹ tí kò tí ì yẹ ṣé o rí lóòótọ́ èmi ni Arambara ṣùgbọ́n mi tó bọ́ lọ́run dórúkọ nítorí Ọlọ́run ni ọba alára tó ń gbàràdá tó wá ṣiṣẹ́ inú àrà sínú ara wọn ohun tí mo fẹ́ sọ fún ẹ lónìí ìwọ ni màá kọ́kọ́ sọ fún àṣírí ìyá Pàṣọ ti tú ó ṣe hà ṣé mo sọ̀rọ̀ kan fún ẹ tí ò rí bẹ́ẹ̀ rí ni ṣé mo wí pé ànábì kan tó sọ̀rọ̀ nípa àwọn obìnrin wọ́n ní kò sí gbogbo obìnrin tó bá ti lè jọ̀wọ́ lẹ̀ tó jọ̀wọ́ lẹ̀ fún ẹni tó jẹ́ ọkọ rẹ̀ ó ti di dandan kí ọmọ rẹ̀ kó ní àlùbáríkà òótọ́ ọ̀rọ̀ ni ṣé wọ́n rí bí àṣírí tí mo fẹ́ gbà wọlé yẹn ni wípé àwọn nǹkan tí ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn takọ̀ ń wò pé à ń gbọ́ Pàṣọ ń bí à ń gbọ́ Pàṣọ ń bí à ń gbọ́ Jíbọ́lá ń bí à ń gbọ́ Gàlá ń bí àṣírí ẹ̀rẹ̀ ìyá Pàṣọ ni àṣírí ìyá Pàṣọ tí bó ṣe tú yìí tó bá jẹ́ wípé o fẹ́ já mi rọ́ dáadáa tó mọ̀ pé lóòótọ́ o tó já mi rọ́ ìwọ pè mí tí n bá ní dẹ́ lóhùn màá wá sọ gbogbo ẹ̀rú fẹ́lẹ́fẹ́lẹ́ wo dáadáa nígbà tí Wàsíù Àlàbí Pasuma tó máa bẹ̀rẹ̀ sí ní wọnú ẹntátémẹ́ǹtì inú fúbọ̀ ló kọ́kọ́ wọ̀ lọ ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ ìjákulẹ̀ ó dé bá Alhaji Wàsíù Àlàbí Pasuma ó dé bá ó wá sáré lọ bá ìyá rẹ̀ ó ní ìyá mi ẹ wò ọ̀nà báyìí ó tún ti dí o ṣùgbọ́n ọ̀nà orí lòún fẹ́ mú kí ni ìwọ rò wípé Alájà Àdíjà Kúbúrà tó bá Pàṣọ sọ lọ́jọ́jọ́ òun ìdí rẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ ẹ gbọ́ ní ẹnu èmi Arambara nígbà tó yá Pasuma bẹ̀rẹ̀ iṣẹ́ fújì tòótọ́ gẹ́gẹ́ bí ìwọ tó tún mọ̀ lọ́jọ́ tí tòní máa tún sọ nǹkan kan fún ọ Àdíjà Kúbúrà tó ń wò yìí oní tíátà tó dángájíá ni òun tíátà tó jẹ́ wípé ní gbogbo ìgbà yẹn òun náà ń tiraka ìgbà tí ọmọ rẹ̀ wá sọ pé iṣẹ́ fújì yìí lòun fẹ́ yàn láàyò ọwọ́ akitiyan tí Àdíjà Kúbúrà tó gbà òun ló ń ṣẹlẹ̀ yìí o la fi máa sọ fún yín pé kò sáṣìírí kan tó bò kò sí bó ṣe lè hùwà kan títí bó pẹ́ bóyá atẹ́gùn fẹ́ jáde èmi Arambara ó fẹ́ ti gbọ́ níwọ̀n abúlé ẹ̀ jáde. Pasuma lọ́tún Pasuma lósì ẹ̀yin ò wá ti wá mọ̀ àwọn nǹkan kan nígbà tí Pasuma tó fi bẹ̀rẹ̀ iṣẹ́ fújì yìí kò pẹ́ síra wọn ọ̀nà ńlá kan là bó ṣe là Àlàbí Pasuma rè lu Mẹ́kà ìwọ tí o bá ti ń gbọ́ Pasuma dáadáa ní àwọn ìgbà bíi 80s 90s life ó sọ bẹ́ẹ̀ ó lóun ọmọ ìyàwó ànábì àtìgbà yìí ni Àdíjà Kúbúrà ohun tó sọ yẹn ó jẹ́ kí Àdíjà Kúbúrà tún mú pé ìwọ ọmọ mi ọ á jẹ́ wípé ohun tí mo fẹ́ dì nínú ẹ̀ńtátẹ́mẹ́ǹtì òun ló fẹ́ gbàrà rẹ̀ dáì ẹ wò ẹ jẹ́ ká ṣe ohun tó dáa bẹ́ẹ̀ni torí ẹnìkan torí ẹnìkan o nítorí ọ̀la ni ẹ wá wo lọ́jọ́ tí tòní Àdíjà Kúbúrà gbogbo wọn àṣírí yìí àṣesílẹ̀ tó kó papọ̀ yìí òun ló ń jẹ́ Pasuma o torí ẹ̀ tẹ́ bá rí níjọ́ tí ìyá Pàṣọ kú ìwọ tó o bá dá Pàṣọ mọ̀ dáadáa tó o bá rí tó bá jẹ́ lágbo tí ó ń bá pàdé tó o bá rí níjọ́ tí nǹkan ìṣẹ̀lẹ̀ wàá mọ̀ wípé èrè ńlá kan tó wó àṣírí ńlá kan tú ni. wọ́n rárá bàbá
òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ. ṣé wàá rí àwọn àǹfààní tó máa tún jẹ́ kí ọmọ nítẹ̀síwájú ọlọ́run wá jogún rẹ̀ fún ẹ̀yẹn Pasuma. ẹ̀bùn ni. nítorí ká gbà fún ẹni pàápàá jùlọ ìyá wa ọmọ tó bá ti ń gbà fún ìyá rẹ̀ ó ti di dandan wípé kò lè rí ṣubú ayé mọ́. ẹ wo àṣírí tí mo sọ fún yìí, ẹ má fi sí ọwọ́ ọ̀tún kẹ́ máa lọ fi jẹun, ẹ fi sí ọwọ́ òsì kẹ́ tọ́jú ẹ̀. ẹ má fi ṣọ̀dí o. ẹ̀rù tó bá wù yín ẹ má kàn jẹ́ kó lọ bẹ́ẹ̀, nítorí tí mo sọ yìí a gbé wá fún mi nù ràn. àṣírí yẹn wá, àṣírí yẹn ń wá. mo ní ìtàlẹ̀, ó ní ìyá Pàṣọ ni. ìwọ ló mọ irú aṣọ tó wọ̀, ṣé bí mo rí. yóò bẹ rí tán ni. bó ṣe wá tó gbé kalẹ̀, mo ní ọ̀rọ̀ eléyìí máa sọ ọ̀rọ̀ ti DJ Chicken mo fẹ́ kọ́kọ́ sọ, bọ́ títí ìyá Pàṣọ àṣírí wọn tó tù mí gbọ́dọ̀ sọ. fún ìdí èyí, fún àwa tí a bá mọ̀ wípé a ti wà pẹ̀lú Alhaji Pasuma ti pẹ́, ọmọ ìyàwó Ànábì Baraka Jíbọ́lá Americana ọ̀gá ńlá himself, tó bá sọ pé èèyàn ológo, mo ń fi àsìkò sọ fún yín pé àṣírí ìyá yín lẹ̀ lò ó. ẹ má fi ìgbà kankan fi àṣírí ń ṣeré. mo rántí tí Alhaji Wasiu Alabi Pasuma tó bá lọ sọ́dọ̀ alájà nígbà tó ṣì wà láyé, gbogbo tó máa sọ ẹ̀ nígbọ̀, Pasuma ó máa forí kànyà rẹ̀ lórí, wọ́n máa fi etí kanra wọn létí, wọ́n máa sọ̀rọ̀ wọnú ọ̀rọ̀. ẹ wo bí gbogbo abiyamọ tí ò tọ́jú ọmọ, gbogbo abiyamọ tí kò rí tọmọ rò, gbogbo abiyamọ tí kò rí tọjọ́ iwájú rò, ọjọ́ alẹ́ yín lẹ fi ń ṣeré o. ǹjẹ́ ìwọ ò gbàdúrà kí òkú rẹ kó rí bí òkú ìyá Pàṣọ? ìyá dáadáa. àṣírí wọn tó tú àṣírí dáadáa ni. àṣírí gidi ni. nítorí àṣírí tí ọmọ ènìyàn lè lò láti fi ṣe àtẹ̀gùn. máa gbọ́ràn sí òbí rẹ lẹ́nu, jẹ́ kí òbí rẹ wúre fún ọ. torí ènìkọ́ nítorí ọ̀la ni. nítorí kò sí bí ọmọ ṣe lè bùrìbùrì kó rẹwà kó dáa tó, ìyá rẹ̀ ló kọ́kọ́ mú àti bẹ̀rẹ̀ rẹ̀. ìyá ẹni ó mà níyà tí Pasuma bẹ̀rẹ̀ fújì ní ayé ìgbà òun lọ́dún tó ti pẹ́ sẹ́yìn tó bẹ̀rẹ̀, ṣùgbọ́n tí ìjì tó bá sọ pé ìjì ayé fẹ́ ṣẹlẹ̀ ní ẹ̀ńtátẹ́mẹ̀ntì, gbogbo àwa tí a bá wà ní ẹ̀ńtátẹ́mẹ̀ntì ta ní ìyá kákírá kó rire o. nígbà tí ìjì fẹ́ bẹ̀rẹ̀ tó tún fẹ́ gbé Pasuma nalẹ̀ bó ṣe ṣe nígbà tí fúbọ̀, ó mà ní nǹkan tí ìyá Pàṣọ tún ṣe. ìyá Pàṣọ rí wípé gbogbo bíi tí Pasuma bá ti lérí sí ní Àdíjà Kúbúrà ló ń jókòó tọmọ rẹ̀, pé èsì kéèsì tó bá fẹ́ kọjá ni àbí àsákàsà yìí kan ó máa mú. ẹ wá sọ fún mi pé ẹni tó jẹ́ àtìlẹ́yìn Pàṣọ, àṣírí rẹ̀ tó wá jáde sí wa lọ́wọ́ yìí kò tó ti torí pé ká gbà fún pé ìyàwó Ànábì ni tòótọ́. nítorí kì í ṣe gbogbo abiyamọ ló mọrú eré tó yẹ kó ń sá lórí ọmọ òun. tá a bá wọ́n sọ wípé Pasuma ń jẹ ọlá ìyá rẹ̀ yẹn Àdíjà Kúbúrà tó fi dé òkè ibi tó dé lọ́dọ̀ ti tòní, bẹ́ẹ̀ náà la máa sọ pé Àdíjà Kúbúrà wá ń padà ń jẹ ọlá Pàṣọ nítorí wípé ó jẹ́ ọmọ tó farabalẹ̀. tí Àdíjà Kúbúrà bá bá Pàṣọ sọ̀rọ̀, tẹ́ ẹ bá wà mẹ́ dáadáa, ẹ máa rí wípé kì í fi bẹ́ẹ̀ sí láyà Pàṣọ kó yí padà. ìyẹn lè máa fi mọ ọmọ tí ó fẹ́ ní ọjọ́ iwájú dáadáa. ẹ wo bí Àdíjà Kúbúrà bó ṣe tò àwọn àṣírí yẹn papọ̀. ẹ tún gbọ́ nǹkan tí bàbá wa Muyideen Bello tí wọ́n sọ níjọ́ ọjọ́ mẹ́jọ ìyá Pàṣọ. ó ní pé Pàṣọ ti sin ìyá rẹ̀ lójú ayé rẹ̀ pé yege. ìtumọ̀ òun ni wípé ìyá Pàṣọ ti padà ṣiṣẹ́ ọjọ́ ọ̀la rẹ̀ sílẹ̀. kì í ṣe Pàṣọ nìkan ni ìyá rẹ̀ bí o. kẹ́ ẹ bá tún fẹ́ gbọ́ tábà tún ní ká tún lọ bí àṣírí àtútù, kì í ṣe ìyá Pàṣọ nìkan Pàṣọ bí. ìyá Pàṣọ ti bí àwọn ọmọ kan síwájú, ó tún padà bí Pàṣọ, ó tún wá padà bí àwọn kan sẹ́yìn Pàṣọ.
báwo ni Pàsó báwo lorúkọ Pàsó ṣe wá gbèrègèjìgẹ̀ ìyá Pàsó lẹ́nìí ìyá Pàsó ń bí ìyá Pàsó lọ́hùn ẹ ti rí wípé àṣírí Àdíjà Kúbúrà tí Pàsó ń lò òun ló díje dàbí pé òun dán bí òpópónà Mẹ́kà. Ẹ wo èmi náà ni Àràǹbarà bá ti ń wì yìí àṣírí tí mo lọ pé ó tù yìí wá fi ó máa ṣí ẹ fídíò yìí kó dẹ̀ kọ́mẹ̀ntì wípé àṣírí mi tó fẹ́ tú jẹ́ ó tú sí dáadáa fọ́mọ aráyé o. Ẹ má gbàgbé láti bá mi like ẹ má bá mi share ẹ lọ sí orí YouTube mi Àràǹbarà ẹ lọ bá mi subscribe ọ̀fẹ́ ló bá dé ẹ máa jẹ àǹfààní àwọn àṣírí tá a bá tó máa mú wá sí fún yín ẹ ti gbọ́ ẹ ó ti lọ bẹ́ẹ̀ ni ẹ ṣe.